everybody kọ́ ló lè afford aṣọ ńlá torí ẹ̀ à ń ṣe bonanza buy to take 1,000 naira per yard 1,500 per yard. ṣáà lè rí sample yẹn. bẹ́ẹ̀ni. ìjà ò sample yẹn. wọ́n wá polówó tiẹ̀ báyìí. fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wà káàkiri àgbáńlá ayé a wà lọ́dọ̀ màmá wa Okutex wọ́n ń ta aṣọ ní ìlú Osodi ní ìpínlẹ̀ Èkó kò síbikíbi tí ẹ bá wà tí wọ́n ní gbé aṣọ ránṣẹ́ sí yín tẹ́ bá ti sanwó àwọn ò kì í ṣe àwọn tó ń lu jìbìtì bóyá máa gbowó wọn ò ní faṣọ ránṣẹ́ sí yín kò dẹ̀ sírú aṣọ tí ẹ fẹ́ tí ẹ̀ ní rí bíbà lónìí wọ́n bá wà àwọn ọlọ́mọ wẹrẹ gẹ́gẹ́ bí ìyá wa ṣe jí abiyamọ gidi tó ní àwọn aṣọ kéékèèké fún àwọn tí owó wọn tí ò gara a wà ní ìlú Osodi ní ìpínlẹ̀ Èkó so tẹ́ bá ra méjì 1,000 per yard tẹ́ bá ra méjì wọ́n máa bá ń fi ẹyọ kan sí ìlú Osodi ní àwà láfikalẹ̀ sí ní ìpínlẹ̀ Èkó ọdún iléyá ń bọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ̀yin mùsùlùmí òdodo lẹ́yìn tá a ti gbààwẹ̀ oṣù kan tán kò sí nǹkan tó burú tí a bá lu aṣọ gidi sára wa lọ́jọ́ ọdún so tí gbogbo ẹni tẹ́ bá ń wá tẹ́ ń wá nọ́mbà Alaaja Okutex 080 33 07 9521 080 33 07 9521 so ọdún ayọ̀ la máa ṣe o a máa retí yín nílé iṣẹ́ wa Okutex ní Èkó Okutex ní jàre.